ẹ lé wọn jìnnà, ẹ má dìbò fún wọn o. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ kan lọ́sẹ̀ tó kọjá yìí. Wọ́n létò ààbò tó bàjẹ́ ńlẹ̀ yìí. Ìtumọ̀ ẹ̀ ni pé orílẹ̀-èdè Nàìjíríà ń ṣubú lọ lábẹ́ ààrẹ Muhammadu Buhari. Wọ́n ní Nàìjíríà dàbí ẹrù wíwo tá a tò tó sì ga gogoro. Bẹ́ẹ̀ góòlù àtàwọn nǹkan olówó iyebíye wọn fi kọ́. Ṣùgbọ́n ilé náà ti bẹ̀rẹ̀ sí rọ́ látòkè wá. Ó ń dàrú bọ̀. Ó sì fẹ́ wó gbá pátá mọ́ Buhari yìí lórí. Àwọn akẹ́kọ̀ọ́ yìí lórílẹ̀-èdè táwọn ajínigbé ti ń jíyàn gbé láìsẹ́ni tí ó mú wọn. Táwọn jàǹdùkú ń pààyàn tí ò sẹ́ni tó béèrè. Táwọn Boko Haram sì sọra àwọn dọba. Wọ́n ní kò sí bírò orílẹ̀-èdè bí ó ṣe ní dàgbàsókè kankan. Ẹni tó bá sì ń ṣèjọba lé wọn lórí ń bẹ̀. Òun náà gbọ́dọ̀ mọ̀ pé nǹkan ti dàrú mọ́ òun lórí. Kó wábì kan gbà kó gbé kinní náà fẹ́ni tó lè ṣe é ni o. Níbi tọ́rọ̀ sí wà gan-an nìyí. Kí Buhari gbé kinní náà fẹ́ni tí ó ṣe é. Òun náà ṣáà gbọ́dọ̀ mọ̀ pé tó gbogbo ti dàrú lábẹ́ òun. Nàìjíríà tá a mọ̀ tẹ́lẹ̀ ti yí padà sílùú ìbàjẹ́. Àwọn tó sì ń bá a ṣiṣẹ́ òtòótọ́ fún un. Ìjẹkújẹ, ìwà àkà àti mọ́tara ẹni nìkan ti ba ayé àwọn yẹn jẹ́ débi pé tí wọ́n bá jí ojúmọ́ kan irọ́ kan ni kí wọ́n parọ́ fáráàlú kí wọ́n sì máa ròyìn ohun tí Buhari ò ṣe bí ẹni pójú tiwa fọ́ kí wọ́n máa parọ́ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀. Ọlọ́run ó bi gbogbo àwọn yìí o, orí mẹ̀kúnnù gbogbo ó sì dá wọn lẹ́jọ́. Ìyẹn ló ṣe jẹ́ lásìkò yìí, àsìkò òbò tó ń bọ̀ yìí, kí gbogbo aráàlú rí i pé ẹni tó lè tún nǹkan tó bàjẹ́ yìí ṣe làwọn dìbò àwọn fún. Àwọn náà ti rí pariwo tí Buhari àtàwọn èèyàn ń pa kiri ń jọ́ sí. Ariwo ṣéǹjì tí wọ́n láwọn ó yí nǹkan padà. Lóòótọ́ wọ́n yí padà, ṣùgbọ́n náà aburú wọn yí padà sí. Nǹkan Nàìjíríà sì bàjẹ́ kọjá bí wọ́n ti bá a. Àwọn Ọ̀hánìzé wá sọ̀rọ̀ kan, àwọn onímọ̀ ọmọ Yorùbá náà sì sọ bẹ́ẹ̀. Àwọn Haúsá nìkan láti ìgbọ̀rọ̀ àlàyé bẹ́ẹ̀ lẹ́nu wọn. Wọ́n lẹ́nikẹ́ni tó bá lòun ó dupò ààrẹ lọ́dún tó ń bọ̀ yìí tí ò bá ti lè jáde kó wá sọ̀rọ̀ níwájú àwọn èèyàn, kó wá síbi ìpàdé ìjíròrò níbi tí gbogbo ayé ò ti rí i, táràlú ó sì bi í léèrè ọ̀rọ̀ lórí ohun tó fẹ́ ṣe àti bó ṣe fẹ́ ṣe. Irú ẹni bẹ́ẹ̀ yẹn ò yẹ lẹ́ni táràlú gbọ́dọ̀ dìbò fún, nítorí kí wọ́n ti mọ̀ pé kò lóore kan tí ó ṣe fún wọn. Nígbà tó bá délé ìjọba kò ní ṣiṣẹ́ sìnlú, a ní kò sáde nǹkan láàrin àwọn ni. Olóṣèlú tó bá wá sí gbangba tó dúró níwájú àwọn èèyàn tí wọ́n sì fọ̀rọ̀ wá lẹ́nu wò tó ń dáhùn tó sì ń jẹ́jẹ́ ohun tó fẹ́ ṣe, àdéhùn ló ń ṣe pẹ̀lú àwọn aráàlú, nítorí ó di dandan kó mú ohun tó bá sọ ń bi ìjíròrò náà ṣẹ. Ọ̀rọ̀ tó lóṣèlú bá sọ ń bi kàmpéènì kì í ṣọ̀rọ̀. Ìgbàkigbà wọn lè láwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ tàbí kí wọ́n má yà sí i. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ láyé Buhari yìí. Kírú ẹ̀ má bàa tún ṣe wá, kí jìbìtì àwọn olóṣèlú má bàa tún lù wá Nàìjíríà. Kí gbogbo ẹni tó bá fẹ́ díje fúnpò ààrẹ ilẹ̀ yìí jáde sí gbangba láti bá wa sọ̀rọ̀, kó kópa nú ìjíròrò, kí gbogbo ìlú lè fetí sí i, kí wọ́n sì lè mú un lọ́jọ́ iwájú pàdéhùn báyìí ló ṣe fáwọn káwọn tó dìbò fún. Lára ohun tó ń da nǹkan warú lórílẹ̀‐èdè yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú kì í mẹni tí wọ́n dìbò fún dáadáa. Àwọn kan kàn dé sọ́dọ̀ wọn tí wọ́n ò ní lágbájá kan ní kí wọ́n dìbò fún ni. Àwọn náà kì í gbọ́rọ̀ lẹ́nu onítọ̀hún, wọn kì í sì mọrú ẹni tó jẹ́ gan-an. Èyí gbọ́dọ̀ dópin lásìkò òbò eléyìí o. Kẹ́ni tó bá fẹ́ dupò ààrẹ jáde sí gbangba kó bá ráàlú sọ̀rọ̀, káràlú náà bá sọ̀rọ̀. Kì í ṣe lóde kàmpéènì táwọn ọ̀jẹ̀lú ó ti fi jó àti lùbò wà àbàjẹ́ gbogbo mọ́lẹ̀ nítorí ìjẹkújẹ tiwọn. Ẹ jẹ́ ká fi léyìí kọ́ra, ká sì ṣe bẹ́ẹ̀. Kí gbogbo olóṣèlú jáde síta wá bá ráàlú sọ̀rọ̀. Èyí tó bá sì ti lóun ò lè wá ṣèjíròrò níwájú ìlú, káràlú náà lérú ẹni bẹ́ẹ̀ jìnnà sí wọn. Kí wọ́n má dìbò ẹyọ kan báyìí fún ládùúgbò wọn. Kò jù bẹ́ẹ̀ lọ, ọ̀ràn kan ni wọ́n fi ń díje. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó bẹ̀ wọ́n ṣẹ́. Bólùdíje kan bá ti rò pé òun ga ju gbogbo aráàlú lọ, kó jókòó ẹ̀jẹ̀, kó padà síbi iṣẹ́ tó bá ń ṣe. Kì í ṣe by force o. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.